ọ̀sẹ̀ yìí o, oṣù yìí o, ọdún yìí o, yóò tù wá lára o. Gbogbo ọmọ Ọlọ́run tí ń gbọ́ mi kárí ayé. Ọ̀sẹ̀ yìí o, ọ̀sẹ̀ yìí, oṣù yìí o, ọdún yìí o, yóò tù wá lára o. Tilétilé wa gbogbo olóore mi ẹ gbọ́. Ọ̀sẹ̀ aláàánú mi gbogbo oṣù yìí, ọdún yìí o, yóò tù wá lára o. Lábẹ́ bó tún kó rí ọ̀rọ̀ Ọlọ́run ló jáde sí wa. Ọ̀sẹ̀ gbogbo ẹni pín mẹ́sẹ̀gì yìí. Ọdún yìí o, yóò tù wá lára o. Gbogbo ẹ̀yin àyànfẹ́ ọmọ Ọlọ́run kárí ibi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ìtura fún wa. àmín, Oṣù yìí yóò jẹ́ oṣù ìtura fún wa. àmín, Ọdún yìí yóò jẹ́ ọdún ìràpadà fún wa. àmín, Lábẹ́ bó ti wù rí gbogbo ọmọ Ọlọ́run tí ẹ gbọ́ mẹ́sẹ̀gì yìí, Bíbélì wípé ní ti ṣọwọ́ mi ẹ pàṣẹ fún mi. Gbogbo ẹ̀yin àyànfẹ́ tí ẹ pín mẹ́sẹ̀gì yìí, tí ẹ lísì sí ẹ̀yin followers mi gbogbo, ẹ gbọ́ o, ọ̀sẹ̀ yìí ò ní ní yín lára o. àmín, Oṣù yìí ò ní ní yín lára o. àmín, Ọdún yìí ò ní ní yín lára o. àmín, Àtèmi àti ẹ̀yin, ìran ò ní ní wá lára. àmín, Ìgbéyàwó ò ní ní wá lára. àmín, Àwọn ọmọ wa wọn ò ní jẹ́ ìnira fún wa. àmín, Ìrìnàjò wa sí ìjọba ọ̀run kò ní ní wá lára. àmín, Ìran wa ò mà ní ní wá lára. àmín, Àgọ́ ara wa ò ní ní wá lára. àmín, Bẹ́ẹ̀ ni yóò rí. àmín, Gbogbo ìgbé ayé wa lórí ilẹ̀ a ò ní fi ìnira lò ó. àmín, Ó ti rí bẹ́ẹ̀ o. àmín, Together we shall make eternity. amen, A ó rí Kristi ká torí ikú o. àmín, Ní orúkọ kan ṣoṣo Jésù Kristi Olúwa wa. àmín, My name remain the same. Prophet and Pastor Mrs. Israel Nasiri Olúwagbémidìde. Èmi àti olórí mi. Ẹ gbọ́ ohùn Olúwa sí wa ní ọ̀sẹ̀ tuntun, oṣù tuntun, ọdún tá à ń bá lọ nìyẹn. Lẹ́ẹ̀kan sí ẹ bá ń pín orin ìtura ẹ fún àwọn ọmọ Ọlọ́run. Ọ̀sẹ̀ yìí o, oṣù yìí, oṣù yìí o, ẹ bá mi kọ ọdún yìí o, yóò tù wá lára o. Gbogbo ilé tí a bá ti kọrin yìí lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́dún yìí, ara yóò tù wá. àmín. Thank you. God bless you all. Bye. Bye.